méjì rí fún ẹ̀kọ́ lọ́bẹ̀ nígbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ó ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara State gọ́ abẹ́ oníṣòwò polisi yìí ni torí bàtà wọnú gbé yẹn dáhùn gbé yẹn bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbẹ́tì yẹn bọ́ọ̀nì yẹn àwọ̀ bẹ̀ àti kọjá àpẹẹrẹ Ọ̀yọ́ àwa pé mo wá pé kọmíṣánná polisi fúnra mi àìdí ní kí n pè é mo wá pé síbi pé a ti ń wọnú ọ̀dọ́ yín o ẹnẹ láti bá wa bá àwọn ọlọ́pàá yín sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí a yìí fún mi àwọn RRT àwọn náà dúró wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa Inspector General of Police kìí sùn. Bàtà wọn bá yìí bí. Orí pé àìsí dẹ́wọ̀ yẹn èmi àwọn ọkùnrin lágbo kan orí pé bàbá ń gbàtà arúgbó débi báyìí àti wọnú òdòdó mi bàbá ó pe àìsí máa pe kọ́ńsọ̀nà polisi yẹn pé àwọn ògbó ti débi báyìí fún wọn support. Dáadájú ọlọ́pàá tọmọ sẹ́ǹsẹ́ nìyẹn. The same thing director of SS tó sí àjà yìí èmi àwọn ọkùnrin lẹ́ni tàbí bá fẹ́ wọ́n lè dá mi lóhùn wọ́n fún wa support Ọlọ́run ìjọba jẹ fún ọ láyé. Torí pé bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàláhì ìmọ̀fọ́lọ́gbọ́ra ẹ̀jẹ̀ kan náà ni wá tí ọlọ́ba fẹ́ràn ìkan lágbára láti ṣe kankan tí yàrá ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n kájọ ṣe papọ̀ ní so now tí wọ́n ti mọ wọ́n bí lẹ́nìí mo rí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtẹ́ kọ̀mọ́dà fìjìláńtẹ́ yìí àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa ló tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ mọ kọ̀ ń bí mo kàn sí wọn mo ní kí àbúrò mi àwọn ọmọdé wọn lọ kó kàn sí wọn òun mo ní kó kàn sí wọn pé mo ń bọ̀ mbẹ́ yìí wíwá tí mo wá lẹ́nìí mo wá pé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwọn náà fọwọ́ fún wọn torí pé àwa fúnra wa la lè sáláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè fìjọba pé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ṣe máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògo Ọlọ́run tá a bá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mọ́fílà láàrin ara wa àmójútó ra wa fúnra wa àyẹ̀ra wa wò God bless my brother bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá àti wà ní nísìn. Òdùnàjà rẹ ti ń dẹ́rù bà wọ́n rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba àti baba ńlá àti ẹni bẹ́ẹ̀. Tí a bá wá sí Kwara State tí àwọn adé baba ńlá Ọlọ́run bẹ́ẹ̀ lè bínú. Bọ́ ẹrùkú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi ló yà bẹ̀ bọ̀ á tún tún bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá kó bí tí gómìnà wà láti pátápátá tí ò sí fẹ́mi kan wà ní dé. Sá àtẹ̀kìtì á wọ̀ bẹ̀ torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ bẹ́ẹ̀ bá ní àfẹnusẹ́ rí tàbá tí pọ̀ fún ògbó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nínú gbó àwọn bàbá wa ní kíní kan bẹ nínú gbó wọ́n ló ń dún màá ojú màá. kò sí ẹ̀ sí ìkẹ́kẹ́ nínú gbó kò sí ìkẹ́kẹ́ nínú gbó ìbẹ̀rù Ọlọ́run ọba òun ní bẹ́ẹ̀ nínú gbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ nínú gbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run ọba lọ́kàn òun náà ti ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba tó ti wà lọ́kàn tiwa yẹn
àti wá jẹ́ kí wọ́n mọ fi kó aláyàjẹ́ but now àwa náà ṣe tán láti sọ fọ́lọ́n pé ìwọ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe àmà pẹ̀lú wọn Ọlọ́run àdókún wọn bólẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dókún wọn bólẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kò mọ̀ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà ń bíbà yìí á bandit wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìlú Ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà torí pé Ifá Ìlú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó sẹ̀wù kan ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi dẹ̀ mọ̀ èmi dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹni tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìlú Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbẹ́yà fáwọn bàbá mi pé ní lójú tì mí láéláé torí pé mo mọ̀ wípé ìkẹ́kọ̀ọ́ nílò ikú kọ́mọ́tò ọ̀nà yín láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ni ìgbé ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí òkè mọ́. Anybody tó bá jẹ́ ẹ̀mọ̀gbọ́ o sẹ́wọ̀n pé wọ́n sọ ikú Sunday kò ń bọ̀ Kwara ọ̀gá bá Fúlàní jà irọ́ ẹ mọ̀ sí mi gbọ́ o Fúlàní tó bá ń gbé lùlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o àmọ́jà ṣe bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security Ìlú Ẹkùn ọmọlọ́ba Fúlàní tí ń ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn bọ́lọ́mọ bá pè ọ́ kìíní dá sí o BDSS bá pè ọ́ kìíní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó ọba. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe bìkìláńtẹ́ ní ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ lólu wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀. òkú eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn píjẹ̀ni wa pàápàá jùlọ olórí píjẹ̀ni wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mọ̀ mọ́ sí mi ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ bọ̀ ni ẹ̀ ní parí láéláé gbogbo àwọn ọmọdé bá ti ń kó lọ wọn mọ̀ bọ̀láyọ̀ bàbá mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sínú epo òun ní máa ń kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá ọ̀nà láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kù mbẹ́ á fi ìwàkà àìwà bọ́ta ni ó ní pé yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run kí káwọn ọmọ ogun wọn lọ́wọ́ ẹ̀yìn ìjábọ̀ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìgbẹ́nu àwọn ọmọ wa kan fún lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ kan wá pàdé mi. tàbá fọwọ́ ara a bá fi wọ́n sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn
àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa a mójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan yẹn ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fa àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọnú ìlú yẹn á lè kó ní wọn búra wa àwọn báńdíìtì yẹn ò fi sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ̀ ní ìbúra wọn ò ní dúró tábà jọ fọ́ sowọ́pọ̀ tábà wọnú gbọ́tì wọn ò ní dúró wà kó kọ́lọ̀ búra ìlú wa fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa sì pátápátá wá sí wáyé nísìn. Òdùlajà rẹ ti ń dẹ́rù bà wọ́n rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba á dé baba ńlá àti baba bẹ́ẹ̀. ẹ bá balẹ̀ ẹ dá fún ọmọ ìyá pariwo tí a bá wá sí Kwara State tí àwa tẹ baba ńlá ọlọ́ọ̀gá lè bínú ẹrù kú yẹn ìgbà tí mo ń bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ ní ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé pátápátá yóò sí sẹ́ni kan àyè dé Ọ̀dùgá. sá Adékìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ bẹ́ẹ̀ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fún òdó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nugbó àwọn bàbá wa ní kíní kan bẹ nugbó wọ́n ló dún màwùrù màwùrù. àti ẹ̀sìn kankan nugbó kò sí kankan nugbó ìbẹ̀rù Ọlọ́run ba òun ní bẹ nugbó yẹn. ṣùgbọ́n àwọn tí wọ́n ń bẹ nugbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run ba lọ́kàn òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé ìwọ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yàmà àmà pẹ̀lú wọn Ọlọ́run bá àdókún wọn bọ́lẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dókún wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yẹn lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wa tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn. ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìlú Ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà torí pé Ifá Ìlú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi yẹn ní ajá ò ní dógbò ẹkùn láéláé ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógbò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi yẹn nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìlú Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́ mọ́ bọ̀ ọ̀nà yín láéláé ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀ ọ́dẹ ni ìkó ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí òkè rẹ̀.
sọ pé Sunday kò ń bọ̀ Kwara ọ̀gá bá fúnà níjà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security ìwẹ̀kùn ọmọ lọ bá Fúlàní tí ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o BJS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kì í ṣe bíkínátẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀ ni. Òkúde eléyìí, mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ̀lé wa, pàápàá jùlọ olórí fíjẹ̀lé wa ní ìpínlẹ̀ Kwara. Ọlọ́run ní jọba jẹ́ fún yín, ẹ̀mú mọ́ sí ni, ẹ̀mú lọ rẹ́mọ̀ bọ̀ ni, ẹ̀mí parẹ́ láéláé. Gbogbo àwọn ọmọ tẹ bá ti ń kó lọ wọn mọ̀ bọ̀ láyọ̀. Bàbá mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sínú epo, òun ni wọ́n ń kó bọ̀. Ìdí ni wípé àkàrà ó jára ẹ̀. Àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gba ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yóò mọ ta sí yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run lè jẹ́ káwọn ọmọ kú mọ́ ẹ lọ́wọ́ ẹ̀mí jábọ́ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan ó lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni kan wá pàdé mi ọlọ́kadà kan náà ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí ẹ dákun bàbá ọlọ́run ìjọba jẹ fún yín. Red Lion ó ṣe léṣe gan ni o. Red Lion Red Lion mi gbọ́mọ ẹ̀ ó ṣe léṣe gan ni ó rẹ̀ kó fẹ́ lẹ́sẹ̀ gan pàápàá tọrọkadà yẹn ó gbé ṣubú onímọ́tò gan ó torí ẹ̀ lọ owó pọ̀ gan ọlọ́run ìjẹ́ kọ́ bàjẹ́ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀ màmá mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí sẹ́wọ̀n pé Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n cast irin sójú títì ni wọ́n wá da kankireti ni ọlọ́ọ̀ba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìbáraká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ join Ìwẹ̀kùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. Gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ Ìwẹ̀kùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní Ìwẹ̀kùn láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí báńdíìtì kan tẹ rò pé eléyìí ìrìn ẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá ṣé nǹkan tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ́ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ waste time. Bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo Ìwẹ̀kùn wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ káwọn yẹn máa yẹba pàdé fún bàbá pàdé fún bàbá pàdé fún bàbá so láti mọ bàbá tí wọ́n máa rìn yẹn sè bàbá ló máa lídìí wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá lè jẹ sọsẹ́ bàbá máa lídìí wa ìmílẹ̀ máa pàrọ̀ aṣọ àgbàtọ́ ìwúlẹ̀ ní one by one láti ènìyàn abẹ́rẹ́ láti sí báyìí
Báyìí báyìí. àwọn àmbẹ̀ Iṣẹ́ ti bẹ̀rẹ̀.